Àwọn adigunjalè yìí wọṣọ ọlọ́pàá, wọ́n gbowó rẹpẹtẹ lọ́wọ́ àwọn tí wọ́n dá lọ́nà nílọrin. Ní nǹkan bíi aago 5 ọ̀sán ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kẹwàá ọdún yìí làwọn adigunjalè mẹ́ta kan tí wọ́n wọ aṣọ ọlọ́pàá kọlu ọkùnrin kan nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry rẹ̀ lágbègbè Lájọrìn nílùú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Láti ilé ìfowópamọ́ FCMB tó wà lágbègbè Muritala tó ti lọ gbowó ni wọ́n ti ń tẹ̀lé bọ̀ tí wọ́n sì jí mílíọ̀nù rẹpẹtẹ tó gbà náà gbé sá lọ. Aláròyé gbọ́ pé àwọn adigunjalè náà tó 7 tí wọ́n sì wọ aṣọ ọlọ́pàá. Ẹni tí wọ́n gbé owó rẹ̀ sá lọ yìí sọ pé nígbà tóun kọ́kọ́ rí wọn ọlọ́pàá lòun pè wọ́n, ṣùgbọ́n nígbà tó yá ni wọ́n pariwo mọ́ òun tí wọ́n sì gbé ìbọn AK-47 sóhun lórí. Nígbà náà lòun mọ̀ pé adigunjalè ni wọ́n. Ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn tó ní ká má dárúkọ òun sọ pé bíi fíìmù orí ìtàgé ni ìṣẹ̀lẹ̀ náà jọ lójú òun, nítorí pé àwọn rò pé bóyá àwọn ọlọ́pàá àtàwọn ọmọ yahoo ni wọ́n ni. Àwọn sì tún sọ fún ọkùnrin tí wọ́n gbé owó ẹ̀ lọ pé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá kó má bá wọn lo agídí, ṣùgbọ́n nígbà tí wọ́n gbé owó lọ tán ni gbogbo àdúgbò tó mọ̀ pé adigunjalè ni wọ́n. Alukoro ọlọ́pàá ní Kwara Ọ̀kásánmí Àjàyí ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé òun nígbàgbọ́ pé ọwọ́ àwọn yóò tẹ amọ̀òkùnṣìkà tí wọ́n hùwà láabi yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.